ìmúkùmú là mú gbalé ìlòkulò là lómi ọ̀bá ọ̀dẹ̀ bàtọ̀ bá gbó ádàkísà jẹ́jẹ̀jẹ́ èrò dípá fún ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ ó ṣe lọ sílé léjìmọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ mórí ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ mórí ẹyọ̀ bíbi bá ń ṣẹ̀ níwájú bíbi bá ń ṣẹ̀ lẹ́yìn ó bá ń ṣẹ̀ lọ̀tún tó ń ṣẹ̀ lósì tó ń ṣẹ̀ látàrí pọnà ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ kò jẹ́ kíbi kó ṣẹ̀ lórí ọmọ awo ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ ọ̀sọ̀pọ̀ kanríkanrí òkùnkùn yíbrim ó ní olùkọ́ tó wọ́n jẹ́ kiri lápá ọ̀tún olùkùsí má jẹ́ kárí bí lápá òsì àjàgùnà má jẹ́ kárí bí àtàrí pọnà apásá ó níbi tí bá rí wa kó sá obì ó bíbi bá rí wa kó bì sẹ́yìn bí wọn kò sá àjọgbé mùsálù wọn tó rọmọ ló fẹ́ làwa ń ṣe ifá ní orí máa wọ́ tẹ̀lé wa ọ̀gẹ́rẹ́ àgbàrá wọ́ tòlù lẹ́yìn ọ̀gẹ́rẹ́ ọmọ máa wọ́ tẹ̀lé wa ọ̀gẹ́rẹ́ àgbàrá wọ́ tòlù lẹ́yìn ọ̀gẹ́rẹ́ ilé gbogbo máa wọ́ tọ̀ báwo ọ̀gẹ́rẹ́ àgbàrá wọ́ tòlù lẹ́yìn ọ̀gẹ́rẹ́. Yorùbá Gidi TV. ọ̀sán gangan lórí pápá kùtù àìlókù àrógbòyà ìyálẹ̀ta kòròkẹrẹ alákọ̀rí ṣonṣongíro January, February, March, April, May, June, July, August, September, October, November la wà ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ní ń fojú ṣùgbérí ẹkún wọ́n ní ọ̀sán gangan àwọn lórí pápá kùtù àyà wọn lóko àrógbòyà ìyálẹ̀ta kòròkẹrẹ alákọ̀rí àwọn dá wà ní ṣonṣongíro torí pé báwọn ṣe ń fọwọ́ fà á ó jọ pé kò ṣeé fà fáwọn báwọn ṣe ń nawọ́ sí i ó jọ ń pọ́wọ́ àwọn òtó kí làwọn nǹkan ọ̀hún ó lè jẹ́ lórí ọ̀rọ̀ ìlera ó lè jẹ́ lórí ọ̀rọ̀ àwọn mo fẹ́ dà kò sì sí ẹni tí ò fẹ́ dá ń tó dáa àlàyé ọ̀rọ̀ pọ̀ tẹ́ ó gbọ́ lórí ètò eléyìí tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi bàbá wo mo kí yín o. àwọn oúnjẹ ní gbèjègbèjọ èmi náà kí yín mo fi ifá olókun ọmọdàbọlápẹtù ẹlẹ́sẹ̀ ọyàn aláràgbẹ̀dù olùdíjọdúró lémèrè kó lémèrè mọ́ bá ọ yángayángá mo fi kí ẹ̀yin tí ẹ kí mi ní àti gbogbo ilé àti gbogbo tó ń wò wá káàkiri àgbáláyé wípé ojúmọ́ ayọ̀ owó lónìí ojúmọ́ ayọ̀ ọlá lónìí ojúmọ́ ayọ̀ lónìí o ire o. ẹ ṣeun bàbá ẹ bá ń dákọ yín. orúkọ tèmi ni olóyè ààrẹ akọgun akin ọmọ akíntọ̀mídé ọmọlújú tí ò jẹjẹ fọn tó jẹ pé àwọ ẹrin náà ń jẹ ilé bàbá tó gbé lọ́mọ wọn sì kàn máa wí pé èmi lọ máa gbẹjà ńlágbọfá àpàrọ gbìnìgbà bọ oògùn ó pa ní ìlú ìbọjá ẹ̀mí náà kọ lódùmarè ọba ni ọmọ ifá kan ojúmọ́ kan oògùn kan ẹ̀yà mẹ́fà orúkọ tèmi náà ó sì lọ́jú báwo là máa ká máa mú lórí àsìkò ká máa mú. mo láyọ̀ láti rí yín gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn awúrelà tá a bá pàdé nílé iṣẹ́ OEA Herbs and Shrub Spices tí wọ́n ń ṣe lo ewé àti egbò láti fi ṣọmọ aráyé lóore pẹ̀lú àwọn oògùn oríṣiríṣi tí wọ́n ń ṣe inú mi dùn láti rí yín lónìí ọ̀rọ̀ nípa ìwúre ni ó tún wù mí ká sọ̀rọ̀ lé lórí bàbá ẹ dákun àdúà àti wúre ṣé wọ́n yàtọ̀ síra ni. ẹ ṣe olótùú gẹ́gẹ́ bí ìbéèrè yín pẹ̀lú àgbékalẹ̀ ilẹ̀ Yorùbá àdúà ọ̀tọ̀ ìwúre ọ̀tọ̀ wọ́n yàtọ̀ síra àmọ́ ìyàtọ̀ nílìsí tó wà níbẹ̀ ni wípé èdè Lárúbáwá ni àdúà ìwúre ó jẹ́ èdè abínibí bàbá ńlá wa tó jẹ́ wípé ohun tí ṣàkọ̀tún àgbà ṣàkóso àgbà tó bá jọ gbìmọ̀ pọ̀ tó ṣe nílànà Yorùbá nígbà ìgbàṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe ni wọ́n ń pè ní ìwúre àmọ́ ńgbà tí èdè míì dé tí wọ́n pa ẹnu pọ̀ pé kán fi pẹ̀lú èdè Yorùbá ni wọ́n pe èdè náà ní àdúrà bóyá gẹ́gẹ́ bí ìlú bòmíì èdè yàtọ̀ sí èdè náà ṣe pè ní àdúrà àmọ́ ilẹ̀ Yorùbá láyé àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀nìyàn ìwúre wọ́n ṣe ń pè àwa ọmọ Yorùbá àtàtà ní àwúre la ọmọ ọlọ́fin ìwúre ni à ń pè àmọ́ láyé òde òní àwọn kan ń pè ní àdúrà àyálò èdè ní àdúrà ló fi yàtọ̀ ká sọ pé kinní kan wà tá ń pè ní àdúrà èdè kan wà tá ń pè ní ìwúre lórí ìbéèrè yín olótùú. kí wọ́n ń pàtàkì ìwúre gan. ẹ ṣé mo dúpẹ́ pàtàkì ìwúre
ó dá lé lórí pé gbogbo tá a bá fẹ́ ṣe ilẹ̀ Yorùbá láyé àwọn bàbá wa a máa ń wá ìdí àti ìjìnlẹ̀ ìmọ̀ pàápàá bóyá a bí ọmọ kékeré yálà èyí tí a bí lójú ọjọ́ tàbí èyí tí a bí lọ́jọ́ mẹ́jọ rẹ̀ wọ́n pe kinní kan ní àkọsẹ̀jáyé wọ́n pe kinní kan ní àkọsẹ̀jáyé tó bá gbé wádéwájú ọ̀run làbàrà pẹ̀tù báyìí Ifá kan ní aṣọ funfun ní sunkún aláìláró èjì ogbè ló wí bẹ́ẹ̀ èjì wọ̀rọ̀ sunkún aláìníyè kan adéwáfẹ́ ẹni tó ló bí tí ìṣe ọmọ tàtà gbéra kú ẹni tó ló bí kìí ráwọn wò ẹni tó ló bí kìí ráwọn ọmọ ẹni tó ló bí kìí ráwọn rẹ gbogbo àìrán ọ̀pẹ mọ́mọ́ jẹ́ ráwọn rẹ gbogbo àìrán ọ̀pẹ. Nígbà tí a bá gbérú ọmọ bẹ́ẹ̀ wá síwájú Ifá tí babaláwo tó fi ó wà ọ̀sẹ̀jáyé irú ọmọ ọ̀hún wọ́n á mọ irú tó fẹ́ jẹ́ àti tó fẹ́ yà ibẹ̀ ni a ti mọ ibi tí ìwúre tirẹ̀ ti bẹ̀rẹ̀. Ìlànà tí yóò rọ̀ mọ́ ìwúre tiẹ̀ tó rọ̀ mọ́ tí ó jẹ́ lọ́jọ́ iwájú òun ni ìwúre ní èdè ilẹ̀ Yorùbá àtàtà. Wọ́n á ti mọ̀ bóyá eku náà máa fi ṣe àdúrà rẹ̀ tàbí ẹja pàápàá tá a bá bí ọmọ ní kékeré jòjòló ibi ìwúre náà rọ̀ mọ́ bí ká lọ sí ibi ọmọ nígbà ayé èèyàn bàbá wa ọ̀hún lóòótọ́ àmọ́ báwọn lákọ̀wé ṣe ní ìsìn àwọn kan ń sun ná àwọn kan fi bó ṣe wọ́n kan ṣe àmọ́ ilẹ̀ Yorùbá ti títí di òní títí bá ti ń ṣe nílẹ̀ Yorùbá tá a wà yìí ni pé wọ́n á ṣe kíní ibi ọmọ ọ̀hún síbi ààyè tó lè kàn ṣe wọ́n á má tari wọ́n á mú orógbó wọ́n á mú obì wọ́n á mú omi wọ́n á mú oyin wọ́n á mú àwọn nǹkan bẹ́ẹ̀ nǹkan aládùn àwọn nǹkan tó dáa kákan yọ ń kéréje wọ́n máa sọ pé obì níbi kú obì kú fọmọdé yìí ogbó ní kò gbó atari kìí tẹ̀ lábọ̀ wọ́n á ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n á wúre fọmọ ọ̀hún ó ti gba ìwúre tiẹ̀ láti bẹ̀yẹn ibi bẹ̀yẹn tó ti ń gba ìwúre yẹn ni pé tó bá ti ń dàgbà àrídájú ti mọ̀ pé ó ti gba ìwúre tiẹ̀. Àwọn kìnìún àwọn ìwúre yẹn ó máa bá a dàgbà yóò máa bá a dàgbà yóò máa ṣiṣẹ́ nú ayé ẹ̀ tó jẹ́ wípé òun gan fara ẹ̀ kò ní mọ ibi tóun ti gbé bẹ̀rẹ̀ ìgbésí ayé òun wá kàn rí pé tó bá mu ó ṣe é mú tó bá bù òun rí fi run wọ́n máa ń sọ Yorùbá kan ní ìlú kan tó bá ń ṣe ọdún Ọlọ́fin. Ìlú wo nù? Ilẹ̀ Olújì là ń pe ìlú náà ní Ondo State Ilẹ̀ Olújì. Nílẹ̀ Olújì tó bá ń ṣe ọdún Ọlọ́fin ọmọ ní wàrí fi run o àsìkò náà máa mú obì wọ́n máa ní kí àwọn abiyamọ tí wọ́n fún jàmánú kọ́ fún wọ́n á tú àlékò lórí wọn wọ́n á fún mọ́ ikùn wọ́n wá mú obì ọ̀hún wọ́n wá ní lọ́ọ́fin o òjijì alẹ́ mi títí ọmọdọ́mọ mi san o wọ́n á ju obì aláwẹ̀ mẹ́rin obì ìbílẹ̀ wọ́n á jù lu ẹni tó ń ṣe àìtó ọdún yẹn lọ àmọ́ ẹni tó ń ṣe àìtó ọdún yìí gbọ́dọ̀ wà ní àjọ funfun bá ṣe wà nítorí pé kí ni funfun lọ́lọ́run ọba bó ti wù kó rí kò sí ó bójú ọ̀run tó lè funfun tó ó mọ̀ ní dúdú díẹ̀ o òun la ṣe máa ń kó àwọn kankan tí à ń bí ìpèníjà ní ìsìn àyíká tó lọ bẹ̀ a sì ń sọ̀rọ̀ nípa àdúrà àti ìwúre. Yàtọ̀ sí ti ọmọ tí a ṣe olúbi ọmọ bí tá a bọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan àwọn ìwúre míì tún wà tó bá lọ bí o àwọn àkọsẹ̀jáyé wọn á ní má ṣe lé ọmọ yìí o ọmọ rìn báyìí ọmọ yìí o má jẹ bá ọmọ yìí o àmọ́ tó bá ṣe bẹ́ẹ̀ á dá wá ṣe ìwúre yẹn fún ó yàtọ̀ sáàdúrà. Lẹ́yìn yẹn bóyá ó tún dàgbà bóyá ó ti lọ gba àwọn ẹ̀sìn míì tẹ́lẹ̀ tàbí ó ti ràn àwọn ọ̀rìn míì àmọ́ ní àǹfààní pé ó rí ìmọ́lẹ̀ sílé ayé ẹ̀ ó tọ̀ àwo lọ tàbí àwọn oníṣẹ̀ṣe tààrà bí irú iléeṣẹ́ wa OEA Abat yìí tí ó jẹ́ pé oríṣiríṣi ní ọ̀nà Ọlọ́run gbà ṣe ìyanu lóòrè àti ìgbéga sílé ayé ọmọ ẹ̀dá Ádámọ̀. Tó bá dérú bíbẹ̀ tí àdúrà ẹ̀ gbà ó yá ṣe báyìí kò ní gbàgbé ara àwọn ìwúre kì í ṣe pé kìkìdá kákan ṣàdúrà pé ọmọ bó ṣe ń lọ yìí tó dáa fún ọ àti ìwúre náà nù Yorùbá ò rí bẹ́ẹ̀ o torí Yorùbá kan máa wí fún ni pé inú Fá Olókun Àsọdáyọ̀ Ọlápẹ̀tù Ọlẹ́ṣọdún Ọ̀rànàgbẹ̀dù ó ní ìmúkùmú là ń mú gbalé ìlòkulò là ń lómi ọ̀bá ọ̀dẹ̀ bàtọ̀ bá gbó ádàkísà jẹ́jẹ̀jẹ́ èrò dípá fún ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀
ó ń ṣá lọ sílé léjìmọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ mórí ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ mórí ẹyọ̀ bíbi bá ń ṣẹ̀ níwájú bíbi bá ń ṣẹ̀ lẹ́yìn ó bá ń ṣẹ̀ lọ̀tún tó ń ṣẹ̀ lósì tó ń ṣẹ̀ látàrí pọnà ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ kò jẹ́ kíbi kó ṣẹ̀ lórí ọmọ awo ṣẹ̀ṣẹ̀ bọ̀lọ̀ ibi oníṣẹ́ lórí rẹ̀ kankan wa o. àṣẹ o. nígbà tí wọ́n bá wúre bẹ́ẹ̀ fún ọmọ tó jẹ́ pé ó déwájú àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ àti òye gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa OEA Abas yìí tó wúre fún gẹ́gẹ́ bí iléeṣẹ́ Awóìlà ọmọ ọlọ́fin tí wọ́n ṣe àdúrà tó dẹ̀ gba ojú ọ̀nà ó dá mi lójú pé ibi oníṣẹ́ lórí ẹ̀ bó tó pé Nàìjíríà yìí kan kó máa le tó ákàmọ́lé pé ìṣesí ìgbésẹ̀ sí ìdáwọ́lé ọ̀hún ó yọ sí rẹ̀. ìbí ò bá máa rí kété. ìbí àwa rí kété wàhálà wa rí kété torí bàtàn sọ fún mi pé ọ̀sán pọ̀ kanríkanrí òkùnkùn yìí brim ó ní olùkọ́ tí wọ́n jẹ́ kiri bí lápá ọ̀tún olùkọ́ sí wọ́n jẹ́ kárí bí lápá òsì àjàgùnà wọ́n jẹ́ kárí bí àtàrí pọnà apásá ó níbi tí bá rí wa kó sá obì ó bíbi bá rí wa kó bì sẹ́yìn bí wọn kò sá àjọ bírímù sá lù wọ́n tó rọ́mọ olúfẹ́ làwa ń ṣe níwọ̀n bàtà ti jọ́ ọmọ olúfẹ́ àṣẹ̀dá Ọlọ́run ni àwọn ní mo fẹ́ mú Yorùbá kan kún un lọ́ba ní ìbà akọ́dá ìbà ṣẹ̀dá ìbà dẹ́dá akọ́dá ni Ádámọ̀ tí à ń pè ní Ádámọ̀ nísìn aṣẹ̀dá làwọn ọkọ̀ tá a ṣe ṣe sí adẹ́dá gangan ni olódù tó mọ̀ rí. kí ni wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìbà akọ́dá ni ẹni tí wọ́n kọ́ dá sílé ayé Ádámọ̀ tó wọ́n fẹ́ gbàgbọ́ pé Ádámọ̀ àti Ádámọ̀ ni Ifá sọ fún wa nìyẹn. Ifá náà sọ bẹ́ẹ̀ ni pé tábà ní ká máa tu àsìkò wa lọ àmọ́ àwa mọ̀ wípé akọ́dá nínú Ifá aṣẹ̀dá adẹ́dá kì í ṣe òòṣà kò dẹ̀ ṣe kì í ṣe rúmọlẹ̀ ká takólé lórí akọ́dá ni Ádámù aṣẹ̀dá ni àwọn ọ̀wọ̀n ẹ̀sìn tá a ṣẹ̀ gbé dání àmọ́ ohun tó dá ẹ̀dá gangan ni olódù tó mọ̀ rí adẹ́dá àmọ́ ńgbà tó dá ẹ̀dá rẹ̀ tó wá dá àwọn òòṣà kan àwọn oríṣàdá kì í ṣe òòṣà ọ̀tọ̀ oríṣàdá bí Ọlọ́run máa ń ṣe ní ìdílé kọ̀ọ̀kan wáyé kò sí ìkọ̀ọ̀kan nù ìdílé wọn lè dárúkọ pé Akíntọ̀mídé family lónìí o pé wọn ò rí sínétọ̀ ń bẹ̀ àwọn oríṣàdá nìyí nídìílé Fásùgbà irú ìdílé Fásùgbà wa náà a máa rí ó kéré àríṣà àmọ́ káńsù nídìílé yìí tó ti jẹ́ bákan náà nídìílé Olówu àti máa rí ẹni tó ti jẹ oyè pàtàkì tàbí orúkọ ẹ ti búyọjú Tájọlá lọ ń gbà kan ṣe pé ògo iná ń padà bọ̀ yóò sì rí bẹ́ẹ̀. tàbí tó ṣe nǹkan àrà kan nínú ìdílé. tó yí kara kan àwọn gbọgbọ là ń pè ní oríṣàdá ní ẹ̀ka bá ní olóríṣà kò sí nǹkan tó ń jẹ́ òrìṣà òrìṣà ẹnì kọ̀ọ̀kan dáńdílé kọ̀ọ̀kan ni. ní àárín ibi tí mo fẹ́ fàyọ̀ bí olóríṣàdá yìí ni Ọlọ́run ti pè gbogbo àwọn tó ṣàdá ìwọ Ògún o Ṣàngó o Ọya o Èṣù o Ọbàtálá o Ọbàtáṣà ọba lóayé ọba dí o ọba lọ́fin Àwùjá Ajé gbogbo kan kú wọn jọ Ọ̀rúnmìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Odùduwà ó ní Odùduwà sínú wọn kò sí lára àwọn òrìṣà yẹn kò sínú àwọn òrìṣà òun dá láti ìdílé tiẹ̀ wá sílẹ̀ Yorùbá ni tábà ní ká lọ bẹ̀ ọ̀nà jìn bẹ́ẹ̀ ni ẹni ẹ bá rí ẹbí ọmọ Yorùbá tàtà ni mí nǹkan márùn mi ní ká má pa ọ̀rọ̀ gùn Ọlọ́run wá wò pé Olódùmarè wò pé ìwọ Ọ̀rúnmìlà Bárápẹ̀tù gbogbo tó ń sọ fún àtiwọ Ògún ìwọ Ọ̀ṣun Ọya Ṣàngó ọba lóayé ọba lọ́fin ọba díò Èṣù Ajé Ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni fẹ́ gbàgbé ìwọ ni kò jẹ́lẹ́rìí ìpín o Ọlọ́run fi Ọ̀rúnmìlà Olódùmarè fi Ọ̀rúnmìlà ṣe ẹlẹ́rìí ìpín ni òun ni Ọ̀rúnmìlà ṣe jẹ́ ẹlẹ́rìí ìpín tó yẹ pé wọ́n fẹ́ jọba nílùú wọn ni ẹ lọ bèèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà ṣé ìpín ẹni rọ̀ mọ́ wọ́n fẹ́ joyè ìlú yìí pàtàkì tó máa dìdílé mú àbáwọn balẹ̀ ẹ lọ́wọ́ bèèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà ṣé ìpín ẹni rọ̀ mọ́ òun ni Olódùmarè kan lọ pé máa rán wọn létí iṣẹ́ tó wá ṣe iṣẹ́ tó dúró Ọ̀rúnmìlà wá ṣe ni tábà níbi ó kù sí fún ẹni ọ̀gbà tó bá lọ ṣe ọ̀wọ́n ìrìnàjò báyìí ọ̀nà báyìí ni ó máa gbà tí ò ní fi ní ẹ lára ọ̀nà báyìí ló máa gbà tí ó fi máa rọ̀ ẹ́ lọ́rùn tí ẹ rí ilẹ̀ Yorùbá ẹ̀sìn àti ìṣe wa pé àwa ní tá a gbé lọ́wọ́ tó jọ lójú àmọ́ tí a bá wá wò pé nígbà tó lọ́wọ́ ti gbé iléeṣẹ́ àmàdà yìí kalẹ̀ iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ OEA Abas kalẹ̀ kà pẹ̀lú àwọn oríṣiríṣi àrà mẹ́rin tó Olódùmarè gbé jáde
láti inú ilé iṣẹ́ yìí pé kó dára fún ọmọdé kó dára kó fún àgbà kó yẹ ẹrú kó yẹ ọmọ kó tí ọtí ẹ̀ka nìkan sẹ́yìn ìdí tó fi yẹ ká gbà fún wọn nù. olótú níwò yíyè sí a ti rí àwọn tó wá sí ilé iṣẹ́ wa yìí tí wọ́n bá ìrìn àjò báyìí pé báwo ló ṣe dáa fún wọn wá a sì gbé fá kalẹ̀ àṣìwò tó abì lọ́wọ́ ní àbálápẹ́tù alákẹ̀ẹ́taṣẹ̀ ọmọ agbára ilẹ̀ mọ́ farapa Ifá orí mi rè Ifá tó wa sọ́nà pé ìwọ ọ̀gbẹ́ni lágbájá báyìí lórí nǹkan báyìí má jẹ ìrọ̀rùn báyìí má rìn obìnrin báyìí má fẹ́ ìyàwó báyìí má jẹ kó o dìgbà tó bẹ́ẹ̀ náà ló wà tá a bá lọ sí Igbódù àmọ́ tí a kó tó lọ Gbódù àkọ́kọ́ gbé ìlọ mílà ń bínú pé Ifá ọgbọ́n owó ló ti ṣe ọ̀nà tí a kẹ̀sí lé gbà Ifá la tọ́ ni sọ́nà bí ìkan ẹni ọ̀nà tí a lè gbà ohun tí a lè ṣe Ifá tọ́ wa sọ́nà àwa tọ́ ọ̀nà tí a máa gbà rèé o ohun tí a máa ṣe rèé o ìwọ náà má ṣe báyìí o má rìn báyìí má jẹun báyìí o má ṣe obìnrin báyìí. yẹra fún nǹkan báyìí yẹra fún nǹkan báyìí. tó bá ti wá pa òfin àti ìlànà yìí mọ́ ó dá mi lójú wípé ilé iṣẹ́ OEA Abas gbogbo àwọn tó wá ní ìdèṣí ìdúta wọn gbogbo fún Olódùmarè látara ilé iṣẹ́ yìí. ó dà kó tó di pé a tẹ̀ síwájú ẹ sọ lẹ́ẹ̀kan pé nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni àwọn baba ńlá baba wa bí wọn ò bá wúre fún yàn pé tí ìwúre fi lákàkì ju àdúrà lọ pé wọn ò lo àwọn nǹkan àmì tẹ́dùmarè ti ṣẹ̀dá sáwùjọ wa láti fi ṣe ìwúre kí ni ìwúlò àwọn nǹkan àmì wọ̀nyẹn. ẹ ṣe olóòtú ṣe rí nǹkan àmì ó póríṣiríṣi tẹ́ ń gbọ́ mi. àgbọ́yé bàbá. àkọ́kọ́ tí a bá ní ká wo nǹkan àmì nílẹ̀ Yorùbá irú wọn ní irú lókù fi ń lagbó nǹkan àmì kan ni orílẹ̀-èdè fi ń labú nǹkan àmì kan ni orílẹ̀-èdè fi ń la òfurufú nǹkan àmì kan ni torí Ọlọ́run dá gbogbo nǹkan ńgbà tó dá ohun tó dá tán ó lóun ti wá jọba lé wọn lórí bí ká máa ká nílò ìlò gbogbo tó lọ́run dáadáa ni ká máa lò wọ́n fún tara wa bí nǹkan àmì kan rèé Ifá kan ní ọ̀fẹ́ lè kún jẹ nígbó ọ̀fẹ́ lè já ń jẹ níbú ọ̀fẹ́ lè yẹ jẹ lójú ọ̀run ọ̀fẹ́ lè rí jẹ ní ugbó ọ̀fẹ́ máa lẹ́dàn ń jẹ lójú ọ̀dàn o ẹ̀fọ̀n á jẹ lọ́dàn lọ́fẹ̀ẹ́ ó ní lọ́fẹ̀ẹ́ máa bá fún wa ó ní ìwọ ọmọ tó bá gbọ́ ti Ifá wàá jẹ ọ̀fẹ́. ara àwọn nǹkan àmì bí obì nǹkan àmì ni bí ẹ bá móbì dání báyìí wọ́n ń ta bá móbì dé ìdí òrìṣà kò sẹ́ tó gbọ́ tó òrìṣà tẹ́nu obì náà fẹ́ gbọ́ nǹkan àmì kan ni o lè móbì dé ìdí kankan tó ní ìwọ gbọ́ Ògúnládé ìwọ kíní kan Ṣàngó Olúkòso àbí Ọ̀ṣun Olúbọlá àbí o gbọ́ òrìṣàlá àbí o gbọ́ Alúwayé ó bá ṣe ń gbọ́ owó tó fẹ́ sọ fún ẹni obì la máa ti gbọ́ ìṣe la bá móbì dé ìdí òrìṣà tẹ́nu obì la máa gbọ́ wọ́n ṣe wá sọ pé obì ní ibi kú obì ní ibà obì ní ibà ṣe ìrí o á da obì ọ̀hún gbàgà fáwọn awo tó mọ tí obì sọ wọ́n á túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe nínú iléeṣẹ́ wa ní iléeṣẹ́ OEA Abas ṣe pé àádọ́ kòkòrò ọ̀rọ̀ ibi tí ó yẹ ká náwó àdúrà sí ká náwó ìwúre sí torí èdè àsìkò yìí náà pè ní àdúrà ibi ká náwó ìwúre sí tí ìwúre yóò sì gbà ní kọ́mọ́kébé bóyá àti ẹni tó ti fi ẹ̀já fara sẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ míì àwa pé kò sí tó sípẹ́ sí àsáwọn náà wúre torí àwọn òṣẹ̀ṣẹ̀ máa ń ṣe ọ̀pọ̀ nǹkan làwọn sì ti àwọn nǹkan làwọn ti là kọjá àwọn ṣèwúre nǹkan kan ò tibẹ̀ yọ. ẹ ṣeun kí ni máa ń fa eléyìí wọn. ẹ ṣeun olótú ìlú kan àwọn pẹ̀lú ní Èkó Arúmísá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó lórúkọ méjì òyìnbó sọ lédè tiẹ̀ ó ní Lagos Yorùbá pè tiẹ̀ ní Èkó Arúmísá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Ifá dá fún wọn níbẹ̀ Ifá ẹ̀ka méjì ó lè jìká mi ọ̀tún ijó jìká mi òsì ayọ̀ adáfọn aládẹ̀dẹ̀ Èkó tó máa fẹ́ gbogbo ṣàní pé nígbà tó gbógi ẹbọ tó rú tó múlò fún tọ̀fẹ́ nífẹ̀ẹ́ tó tu ṣàdókẹ́lẹ́ bọ ní kẹrẹrẹ àdúrà ẹ̀ wá gbà ó níbi tó bá gbójú ẹ tó bá gbẹ́bọ̀ ìkàkà tí ń ka fún láyà sí ká ibi tí ẹbọ ìbá ti ṣàn dé ni orí rẹ̀ yóò dé o
ó di ọ̀gẹ́rẹ́rẹ́ àgbàrá wọ́ tó lò lọ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ifá ní orí máa wọ́ tẹ̀lé wa ọ̀gẹ́rẹ́rẹ́ àgbàrá wọ́ tó lò lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ọmọ máa wọ́ tẹ̀lé wa ọ̀gẹ́rẹ́rẹ́ àgbàrá wọ́ tó lò lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ ilé gbogbo máa wọ́ tọ̀ báwo ọ̀gẹ́rẹ́rẹ́ àgbàrá wọ́ tó lò lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ nígbà tí ó gbójú ẹbọ tó rú tó gbúrò tutù ẹnìfẹ́ nífẹ̀ẹ́ wọ́n mọ̀ tutù ọ̀pẹ nífẹ̀ẹ́ wọ́n tù wọ́n ṣàtúkọ́lẹ̀ bọ́dí kẹ́rẹ́rẹ́ nígbà ni ẹ̀ka méjì ló wá kárí owó kárí ọlá kàláfíà wá kájókòó sílùú Èkó lónìí kò sí tẹ́ wá lẹ́kọ̀ọ́ lónìí tẹ́ rí kò síbi tí kankan tó wà ní àgbáláyé tó sí nílùú Èkó yìí. atọ́kùn ìbéèrè sí ní tó mú fà ìjáde ni pé kí ni ó fà á tó jẹ́ wípé àwọn míì wọ́n láwọn ti ṣe wọ́n ti gbádá wọ́n ṣe kòdò wọ́n ti lọ káàkiri nígbà táwọn tọ́jú ọ̀nà tó yẹ kán tọ̀ ara rẹ̀ náà mo ń fọ́n rere yìí ẹ wá sí iléeṣẹ́ wa iléeṣẹ́ OEA Abat kẹwàá gbogbo tó ń pè ní òótọ́ ọ̀rọ̀ ìtàn fi ewé àti egbò ṣe tó fi ṣọmọ aráyé lóore ṣé ká máa sọ tàwọn tí ó ń wojú Ọlọ́run ni Ọlọ́run sì ń gbàdúrà wọn láì jẹ́ wípé a lọ ta epo tayọ̀ ta kíní kan síbi kan pẹ̀lú ewé àti egbò pọ́nbélé àbí àwọn tó jẹ́ wípé wọ́n ti ní ìṣòro kan àbí míì lágọ̀ọ́ ara ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn wò lójú pópó títí ń bẹ lábẹ́ aṣọ kọjá àwí náà àmọ́ nígbà tó bá gbé àwọn tó bá gbá fún àyẹ̀wò tó á ṣe ọ̀nà tó tọ́ bá ti ṣe iléeṣẹ́ yìí ṣe ó dá mi lójú wípé báwọn tí tó ti wá lásẹ̀yìn wá ti ń gbógo fọlọ́ wọn náà yìn Ọlọ́run lógo wọn á yọ Ọlọ́run lógo bẹ́ẹ̀ ni nítorí pé kí náà fún Ọlọ́run lógo ṣe rí wọn ní ifá nínú ilẹ̀ ríkà ẹni tí ó ṣe rere ó ní kílẹ̀ kó gbé òun èyí tí ó ṣe bí ó ní kílẹ̀ kó gbé òun àmọ́ ìlẹ́mẹ̀ tí ó gbé ìdí tí ilẹ̀ fi mẹ́ tí ó gbé ni pé ojú ilẹ̀ la gbé dá orí ilẹ̀ la gbé ṣe ojú ẹ̀ náà orí ẹ̀ náà tún ṣe é sí dájúdájú níta bá fẹ́ ṣe ká máa ṣe níṣe tí ó jẹ́ pé ojú ọ̀nà tí Olódùmarè àti ìṣẹ̀ṣe yóò bá tó mú ìwúre dání nǹkan tó lè fi wúre ká lè ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ àti tó yẹ tó ti mú lọ́wọ́ bàbá tí ń ṣe yun gẹ́gẹ́ bá ṣe léṣẹ́ OEA Abat ní mo fo Olódùmarè àti gbogbo arúmọlẹ̀ ṣẹlẹ́rìí ìdùnnú abẹ́ni bá wá tó bá mọ̀ pé òun wá ó sì nígbàgbọ́ pẹ̀lú inú kan tí ì ṣe eré ẹ̀mọ́jẹ ní lọ ṣọ́ọ̀ṣì lọ mọ́ṣáláṣí ọkọ̀ jókòó tó rí bẹ́ǹsì èmi náà kápẹ́ mi náà wá àbí kíkẹ́ lọ́wọ́ sọ èyí lọ́kẹ́ kí ya lágbájá rí mi nílé ṣọ́ọ̀ṣì àbí kí ya lágbẹ̀tàmẹ̀dò rí mi ní mọ́ṣáláṣí. nínú ìṣẹ̀ṣe tá a ti ń ṣe ìwúre gẹ́gẹ́ bí a ti ń ṣe lọ́dọọdún tàbí nínú iléeṣẹ́ OEA Abat gẹ́gẹ́ bá ti ń ṣe pẹ̀lú nùkàn òtítọ́ ó dá mi lójú pé kò sí ẹni bá rin irú òun ìlànà tèmi ń kàkalẹ̀ yìí o èmi àrẹ apẹ́gun agbógo f'Olódùmarè ọba. ó dà ẹja wá wò báyìí irú àwọn èèyàn wo ni ìwúre yìí ti ìwúre ọdún lẹ fẹ́ ṣe báyìí. ìwúre ọdún la fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún lẹ máa ṣe ọdún kárí orí kádún lédè tí tọdún èyí báyìí wọ́n ní December ni yóò wáyé. bẹ́ẹ̀ ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkàndínlógún ìyẹn tí olóyìnbó pè ní on the 16. ẹ má bínú èdè tí mo pe òyìnbó ewé ni mo kà ń kàwé o ẹ má bínú olóòtú so ewé ni mo kà ń kàwé wọ́n ní on the 16 ẹ̀yìn náà on the 16 ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 2024 yìí tí a wà yìí ni a bẹ̀rẹ̀ rẹ̀ ní kíkún ní pẹrẹwu jálẹ̀ títí a fi ké happy new year làwọn èèyàn odidọdún lọ́wọ́ yóò mọ wá tìkẹ́kì náà máa wá bí náà máa wá sí bí iléeṣẹ́ wa. ẹ máa wà ní Haúsá abẹ́ni wà ní Togo abẹ́ni wà ní Cameroon abẹ́ni wà ní Amẹ́ríkà ẹ wà ní Texas kọ́ ò sì wà ní ọdún tàbí tí ò lè wá bí ńkọ́. ẹ ṣe lóòtú mo ti máa nígbàgbọ́ nú bàbá mi kan mọ́nímọ́ní bàbá mi kan mọ́nímọ́níyàn àmọ́ òwe yìí ò lọ sọ́dọ̀ yìí o ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn kò ní ìmọ̀ máa wí lọ wíbọ̀ wọn ní inú bíbélì ló inú bíbélì nìkan kọ́ ó ń bẹ lẹ́nu àwọn àgbà ìmọ̀ ó dára kí a máa wá ìmọ̀ àmọ́ ìmọ̀ àmọ̀jù a máa kó sínú ìyọnu tẹ́rí tẹ́ béèrè yìí ó ti rọrùn
ayélujára la wà, social media gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ṣe ń sọ nísìn, wọ́n ní ayé Facebook, ayé Instagram, ayé website tàbí TikTok, ayé WhatsApp, ayé ti rọrùn olótú, ayé ti rọrùn. Bẹ́ẹ̀ bá ṣáà ti nọ́mbà tá a pè fún yín, tẹ́ bá ti tẹ nọ́mbà yìí, ẹ̀yin ẹ pè tààrà sí iléeṣẹ́ yìí, iléeṣẹ́ OEA Abbas. Tẹ́ bá ti pè sí ó dá o, kódà ẹ ń bẹ lókun Ṣèyí Adé ni o, ẹ ń bẹ lọ́sàn-án Ṣẹ̀wá ni o, àbí ẹ ń bẹ ní gúúsù, ẹ ń bẹ nílà wọn, ẹ̀yin ṣáà ti pè. Tẹ́ bá ti pè fún ìtọ́sọ́nà gẹ́rẹ́rẹ́ báyìí, ojú ọ̀nà lẹ́bọ̀ sí, kò sí kóhun tó wù kó má lè máa mọ̀ yìí. Á bẹ̀ náà wọ́n náà bá mi kàn dànù, gbogbo tó lè ṣe bí ìlera fàgọ́ ara, oníléeṣẹ́ yìí Olódùmarè gbé kalẹ̀ sí, tó jẹ́ wípé àwa fi ń jábí ẹ̀dùn dárọ̀ bí òye ká ti ń fògo fún Olódùmarè ọba. Iléeṣẹ́ OEA Abbas. Lórí WhatsApp tẹ́ ẹ sọ yìí ní ìsìn báyìí. Bẹ́ẹ̀ ni. Ṣé ìṣe pé nígbà tí Mr. A bá pè, tí B pè, ẹ wà á kún ọ̀pọ̀ sí bẹ́ẹ̀, Mr. A wà máa rí i pé ìwúre orí fífọ́ kó lọ, òun ni wọ́n fẹ́ ṣe fún Mr. B. Pé ọmọ tiẹ̀ ni Mr. C ń wá, ó wá lè jára akára alẹ́ mọ́ àmọ́ wájà. Àbí bò ni ètò yẹn ṣe lọ? Ẹ ṣe olótú, bí ó ṣe lọ ó rọrùn àti pé ohun tá a bá fi pamọ́ ló níyì, àti Mr. A tẹ wí àti Mr. B kónúkánu kókó mọnú, torí wọ́n máa ń sọ Yorùbá kan yẹn màmá mi á ní, ìyá mi á ní nínú mùná, nínú kó mọnú, òkùnkùn mẹ́ni ọ̀wọ̀ kó nínú kó mọnú. Nígbà tó ti mọnú ẹ̀, nígbà tá a bá ti pe nọ́mbà iléeṣẹ́ wa OEA síta pé o ti pè sí nọ́mbà yìí, ìwọ máa bọ̀ tààràtààrà, ẹni orí fífọ́ bá ṣe ìyànà orí fífọ́ náà láti rí àtegbò yìí láti gbà fún tí ó sì rí ìtúsílẹ̀ pẹ̀lú ìgbọ́ Ọlọ́run nírọ̀rùn. Ṣé náà sọ ni pé lọ́tọ̀ọ̀tọ̀ ni? Ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa, iléeṣẹ́ wa ayégbà mi nì, yàrá orí fífọ́ ta ti ń pẹ́ tọ́jú àwọn ọlọ́mọ tó rí bá yọ lẹ́nu fífọ́ ọ̀tọ̀, ẹni tí ń ṣe wá ojú ọlọ́mọdé, yàrá tó ti tọ́jú wọn tó ti ń dá wọn lóhùn ọ̀tọ̀, yàrá tó ti ń tọ́jú àwọn aláboyún bíyà ọmọ yìí sí ẹgbẹ́ kan ni o, torí ọmọ mi jókòó, àbí ṣe ni mo lóyún ṣẹ̀yọ́ ni o, àbí oríṣiríṣi kan ọ̀tọ̀. Àwọn ẹni bá ti wá pè báyìí, ẹni bá ti pè àwọn torí àwọn tí ò tiẹ̀ ní wá ni mò ń gbìyànjú àti. Ẹ ṣe olóòtú, àwọn tí ò ní wá ẹ jẹ́ kí wọ́n pè sí nọ́mbà tí a pè sí ká tó kó lórí ètò. Àwọn tí ò ní wá jẹ́ pé àná wọ́n jìnnà, wọ́n á tó láti pè lórí WhatsApp yìí táwọn fẹ́ àmọ́ wúra wọn báyìí kedere ní tí ẹ bá ń fẹ́ gangan ìlúkìlú tó kẹwàá nílẹ̀ àgbáláyé, kò síbi táwọn ìjà Ṣàngó Òde, kò síbi táwọn ní ẹ̀ka iléeṣẹ́ ìṣe pé ibi tí ẹ bá fẹ́ gangan ló máa tó yín lọ́wọ́ tí ìwòsàn sì jí tá a sì dọyún Ọlọ́run lógo. Àdúpẹ́. Àti ọkùnrin àtobìnrin ni ẹ ń retí níbi ìwúre tí ń bọ̀ yìí. Ẹ ṣeun. Ẹ wá dákun, àwọn tí ò kì í ṣe oníṣẹ̀ṣe ń kọ́ tó jẹ́ bí mùsùlùmí tàbí kìrìsìtẹ́nì, sáwọn náà ṣe ọ̀rọ̀ ìwúre kàn wọ́n? Ẹ mà ṣeun. Lákọ̀ọ́kọ́, ẹni sí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, gbogbo wa la fìfẹ́ pé bí Yorùbá kan ní kárìnkápọ̀ yíyẹni bí ìtọ́nà orúkọ. Tá a bá jọ rìn tá a bá pọ̀ yíyẹ ló ń yẹ wá, àmọ́ tó bá ti pé kíní kan ṣe aráàlú mi kò kàn mí, wọ́n ní ọ̀rọ̀ mọ́ nìkan ní ọ̀rọ̀ kọ́niyàn. Wọ́n ní ọ̀rọ̀ kan alẹ́ mi kò kàn mí, ó kàn jẹ́jẹ́ ó ń bọ̀ akẹ́jẹ́jẹ́ mójókòó mi, ọ̀rọ̀ alẹ́ níjẹ́ òkòrò mọ́bì oníròkọ̀ ẹ̀ ọ̀hún oníjólú ẹ̀ sùn. Kò sẹ́ni tí ìwòsàn ò kàn, àti ọkùnrin àtobìnrin, ìbájẹ́ ọmọdé ìbájẹ́ àgbàlagbà tó ti wú bára òun ṣe rí tàbí ní nǹkan kan àbejì tí ara rẹ̀ ṣe rí, kó wá ṣàmàbọ̀ tààrà léṣẹ́ wa léṣẹ́ OEA Abbas. Tó bá ti débí, àwọn òṣìṣẹ́ wa wọ́n ti mọ ìdáhùn láti ibi tí èyìnbó pè ní reception, wọ́n á ti mọ ìdáhùn. Ẹni tí mo gbìyànjú àti bẹ̀rẹ̀ rẹ̀, àwọn tó yẹ pé ẹ̀sìn wọn ò tiẹ̀ bá ti. Ìyẹn ni ìdáhùn kejì olótú. Àwọn tí ẹ̀sìn wọn bá ti ìlànà òṣèṣe mu, ikọ̀ òdìkan lọ́wọ́, mo ní kárìnkápọ̀ iyẹni àti mùsùlùmí, ẹ̀sìn mùsùlùmí ni, àtìlẹ́sìn kìrìsìtẹ́nì ni, àtìlẹ́sìn ìbílẹ̀ ìbáláyé ni, àníkájọ wá ìwòsàn fún ara. Kò sí àwọn ọ̀lẹ́ni àtàní kankan nù. Iṣẹ́ tó Olódùmarè gbélé iléeṣẹ́ yìí lọ́wọ́ ni pé tọ́jú ara ẹ̀ kó sì tọ́jú ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ̀.
iṣẹ́ tí Olódùmarè yàn iléeṣẹ́ OEA àbàsíláàyò ni ọ̀rọ̀ pé ìwọ tàfólò ìwọ ni Pọ́ọ̀lù kò sí yẹn iléeṣẹ́ wa o. Gbogbo ẹni tó bá ti ń fẹ́ rí àfẹ́bà kiri ẹni tó bá ti ń fẹ́ bímọ bóyá níṣẹ́ àwọn òdì kan àbí kejì àbí àwọn kankan tí ń ṣe lágọ̀ọ́ ara ni tó ti gbé ti ó tán ewé àtegbò sọ nìkan là ń ṣe níléeṣẹ́ wa ní. ẹ ṣeun adúpẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ àwúrẹ́là àjẹ́ pé ẹ pọ̀ bí i ní. Olóòtú ó bá yẹ ká máa mú ní méjì mẹ́ta ọgbà yìí tóbi pọ̀ a sì máa ń pọ̀ dáadáa láwọn olóríire tí ń bẹ lóríire yọ̀ tí ń bẹ lóríire jó tẹ́ bá wá wo gbàgbà náà ẹ rí i pé kò sí ẹni tọ́wọ́ ìyá ń bẹ lára ẹ̀. Gbogbo ẹni tí ó kù díẹ̀ káàtó mọ́rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan Olóòtú bóyá iṣẹ́ rẹ̀ ó lọ bá kan lọ síwájú lọ sẹ́yìn bí ìgbà tí alábàáwọ́ máa ń korí bọ́ síta nígbà tó bá débí iléeṣẹ́ wa iléeṣẹ́ OEA Herbs tó bá débí tí a gba ọ̀nà méjì pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àwa nígbà tó náà máa gbégbá ọpẹ́ gbogbo kó egbò iléeṣẹ́ wa tóbi tí pé àwọn awo lọ́tún lósì àwọn awo gidi kì í ṣe bóyá lọ sí ń pè nísìn àwo ṣàkóṣàkó ẹ̀yin lè pè báwọn àwọn awo tí kò lóṣòro tí ò ṣe tó títà wọn lọ́la kejì ò jẹ́ kankan iléeṣẹ́ wa ń bí kò kóru ṣàpamọ́ṣòpò kò gbàgbà lámára wọn. wọn ò dágúrú pọ̀ mọ́ sápá ẹsẹ̀ Olóòtú bó ṣe rí gan-an nù nítorí ìdí èyí nígbà tí ó bá di ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò ìwúre ọdún wa yìí tá a bá bẹ̀rẹ̀ ètò ìwúre ọdún wa yìí ní pẹ̀rẹ̀ ní àti the 16/12/2024 ọdún táwọn àánú ẹ̀yìn náà rí pé àwọ̀ á pọ̀ jù báyìí lọ tó jẹ́ wípé a sì máa ṣe àwọn nítorí kí a ṣe ní méjì fún àwọn tí wọ́n wá láti wá fún ìlera tàbí nǹkan míì tó ń dùn wọ́n lọ́kàn fún bí ìgbéga ni o bí ìtẹ̀síwájú iṣẹ́ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí àwa ọmọ. ẹ ṣeun púpọ̀ ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí i kẹ́sì bá wa fi ìwúre tó ní kìmí káàdì ètò ńlẹ̀. ṣe mo dúpẹ́ gbogbo ilé Olóòtú orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni olóyè ààrẹ akọgun Akin ọmọ Akíntọ̀mídé ọmọ olújí tí ò jẹ fún àwọ iná jẹ lọba tó bí mi lọ́mọ ọmọ gbẹjà lágbọn fún àrògìdìgbà bọ ogun pálílì ìbọjá ifá kan wí pé ìròsùn láwo lágbè adíwáwú ṣẹ̀kẹ̀rẹ̀ ọjọ́ lọ sóde lájẹ àìrán ṣẹ̀kẹ̀rẹ̀ máa de ìbànújẹ́ ìran ṣẹ̀kẹ̀rẹ̀ máa de ìbànújẹ́ o gbogbo wa tá à ń wà ń bí lónìí àbí tá à ń wò wá lórí ayélujára àná sóde ìbànújẹ́ o àwọn pẹpẹ ló ṣe nílé arọ àgbàlóbi mídà àpẹ láyé àrùn tó wù wá jẹ o gbogbo náà nífilẹ wa ṣòde àwọn tá à ń lù nífilẹ wa ṣọdẹdẹ àti lọ àti bọ akùnrin bá aráyé nú ọ̀nà àtijọ́ àti mọ́ àtinákò ọ̀nà ní dímọ́ wa o ọ̀nà àtijọ́ àti mọ́ ìdí mẹ́kù ọ̀nà àtijọ́ àti mọ́ kì í dí mẹ́yẹ ọ̀nà àtijọ́ àti mọ́ kì í dí má ẹja ní ogún láti ṣe Olódùmarè Ifá gbọ́ olókun àsọdáyọ̀ kó wá sọ̀rọ̀ nípa òkun adáyọ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ àṣẹ. ẹ wá gbé àrìn báyìí ká ṣe báyìí ká kọjá lọ sí inú àgbàlá iléeṣẹ́ ká tún gbọ́ púpọ̀ sí nípa tí ń bọ̀ lọ́nà níléeṣẹ́ OEA Herbs and Shrub Spices bákan náà ká láǹfààní àti gbọ́ nípa àwọn oògùn eléyìí tí wọ́n ń tà níbí tí wọ́n ti pèlò pẹ̀lú ewé àti egbò pọ́nbélé ẹ máa bá wa ká lọ. Àkọ́kọ́ ni wípé màá fi àkókò yìí kí ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn òde tí ẹ ti máa ń gbọ́ nípa iléeṣẹ́ OEA Herbs and Shrub Spices tí ẹ ti ń gbọ́ nípa ìwúre ọdún tuntun. A fẹ́ fi àkókò ìfitó ẹ̀yin ènìyàn náà létí wípé fífi orúkọ sílẹ̀ àbí láti lè darapọ̀ mọ́ ìwúre ọdún tuntun ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń gbọ́ tí ẹ ti ṣe mọ̀ wípé ìwúre ọdún tuntun máa bẹ̀rẹ̀ ní December 16 tá a dẹ̀ mọ̀ wípé ó ti ń súnmọ́lé láti lè jẹ́ kí ẹ̀yin darapọ̀ láti lè jẹ́ kí ẹ ní ìtọ́nisọ́nà tó pójú tí ó péye tó kún rẹ́rẹ́ ìyẹn la ní kí ẹ tètè pè wá wọlé kí ẹ darapọ̀ mọ́ ìwúre ọdún tuntun. Ìwúre ọdún tuntun tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí kò yọ ọmọdé sílẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yọ àgbàlagbà náà sílẹ̀ bí ẹgẹ́ bí ẹ̀yin ènìyàn wa náà ti ṣe mọ̀ wípé
Ilé-iṣẹ́ wa kò sí fún bóyá bí ẹ̀sìn, gẹ́gẹ́ bí àwọn ènìyàn kan máa ti ṣe ń sọ wípé bóyá ẹ̀sìn kan ni wọ́n sìn ní ilé-iṣẹ́ OEA. Rárá, bẹ́ẹ̀ sì ni kò sí fún òrìṣà àbí nǹkan kan, bí ó ṣe wípé ohun tí àwa ń ṣe àmúlò ní ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa náà ti mọ̀ ní wípé agbára tó wà nínú ewé àti egbò pọ́nbélé jẹ́ ohun tí Olódùmarè jogún ẹ̀ tó fìdí ẹ̀ kalẹ̀ sí ilé-iṣẹ́ wa ní ilé-iṣẹ́ OEA níbí báyìí, tó dẹ̀ jẹ́ wípé òun ni a fi ń dá bí ọrẹ́ tá a fi ń rọ̀ bí òjò ní ilé-iṣẹ́ wa. A ní kí ẹ̀yin ènìyàn kí a fi tó yín létí lẹ́ẹ̀kan sí wípé ìwúre ọdún tuntun ó ń súnmọ́ báyìí. Níbikíbi tí ẹ bá wà, ó ti rọrùn fún yín, kì í ṣe dandan tí ẹ bá wá sí ìgbọ̀ngàn ibi tí ìwúre yìí ti ń lọ lọ́wọ́. Ohun tí ẹ máa ṣe ni wípé ẹ pe ọ̀kan nínú àwọn nọ́mbà tí ẹ̀ ń wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti lè jẹ́ kí ẹ̀yin bá ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wà ní department ìwúre ọdún tuntun tí à ń sọ̀rọ̀ nípa èyí, kí ẹ bá wọn sọ̀rọ̀. Yàtọ̀ sí eléyìí, níbikíbi tí ẹ bá wà, a ti ṣe níṣe wípé a ti mú ìwúre, a ti mú rọrùn fún àwọn ènìyàn níbikíbi tí ẹ bá wà. Tí ní wípé kí ẹ pè wá wọlé nígbà tí ìwúre bá ń lọ lọ́wọ́. Wọ́n máa pè yín ní orí WhatsApp, gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé WhatsApp jẹ́ ohun tẹ́ pé tọmọdé tàgbà ni ó ní. Wọ́n máa pè yín lórí WhatsApp, wọ́n máa bá yín sọ̀rọ̀. Àkókò tí ìwúre yìí bá ń lọ jẹ́ àkókò tí wọ́n máa pè yín, tó jẹ́ wípé privacy yín ó jẹ wá lógún, látara wípé èmi kan ìwọ kan òun ni a fi ń ṣe, tí ò ní jẹ́ wípé wọ́n máa join yín mọ́kọ̀ pẹ̀lú ẹnìkan, kò ní rí bẹ́ẹ̀. Àwọn tí ẹ bá ní àǹfààní láti bá sọ̀rọ̀ kí ìwúre tó bẹ̀rẹ̀ jẹ́ àwọn ènìyàn tí wọ́n máa pè yín tí wọ́n ní àkókò tí ìwúre bá ń lọ lọ́wọ́, láti lè jẹ́ kí àwọn awúre là kí wọ́n wúre fún yín nígbà tí ìwúre bá ń lọ lọ́wọ́. Pé ó láṣìírí nínú, kì í ṣe nǹkan falafolo tí gbogbo wọ́lùkọlù, gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ lù rárá, tó dẹ̀ jẹ́ wípé ìfọkànbalẹ̀ wà níbẹ̀. Fáwọn tó ń wà fúngbà àkọ́kọ́, ṣàlàyé díẹ̀ nípa àwọn oògùn yín láàrin ìṣẹ́jú kan. Ó dáa, gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ bá ti mọ̀ wá àbí ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí, ilé-iṣẹ́ OEA jẹ́ ilé-iṣẹ́ tó jẹ́ wípé ewé àti egbò ni ó ń tibẹ̀ jáde. Kí ni iṣẹ́ tí ó wá ń ṣe? Láti lè fi gba ọmọ aráyé là nínú ìṣòro tàbí ìdààmú tí wọ́n lè máa kojú, ohunkóhun tí ó lè máa bá yín fínra nínú àgọ́ ara. Ní ilé-iṣẹ́ wa, a ní oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀. A ní èyí tó ń ṣiṣẹ́ fún àìsàn tàbí àrùn, a ní èyí tó ń ṣiṣẹ́ fún ti ẹ̀mí tí à ń pè ní spiritual. A ní oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀, bí àkọ́kọ́ èyí tó ń ṣiṣẹ́ fún àtọ̀gbẹ tàbí táwọn ènìyàn ń pè ní ìtọ̀ ṣúgà, tí àwọn olóyìnbó ń pè ní diabetes. A ní èyí tó ń ṣiṣẹ́ fún hypertension tí à ń pè ní HPP. A ní èyí tó ń ṣiṣẹ́ fún ìju tí à ń pè ní fibroid. A ní èyí tó ń ṣiṣẹ́ fún àwọn tí wọ́n bá ní àìsàn jẹjẹrẹ tí à ń pè ní cancer. A ní wọn ní oríṣiríṣi. A ní èyí tó ń ṣiṣẹ́ fún kòkòrò ara. Ó tẹ̀ ní ìkan tó máa ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀, a ní ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ náà ni a ní Túdè, a ní ọṣẹ Olúbámiṣé. A ní wọn ní oríṣiríṣi, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé a ní èyí tó ń ṣiṣẹ́ fún àìsàn tàbí àrùn, a dẹ̀ ní èyí tó ń ṣiṣẹ́ fún spiritual, tó jẹ́ wípé tí ẹ bá kàn sí wa fún ìtọ́nisọ́nà, ẹ lè pe ọ̀kan nínú àwọn nọ́mbà wa tí ẹ̀ ń wò ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín. Ẹ má gbàgbé wípé ìwúre ọdún tuntun ó ti súnmọ́ dẹ̀dẹ̀ báyìí. Ẹ pè wá wọlé, ẹ pe ọ̀kan nínú àwọn nọ́mbà wa láti lè jẹ́ kí ẹ̀yin búùkù kẹgbà booking number yín fún ìwúre ọdún tuntun. Kò sì jẹ́ nìyẹn. Ok, wọ́n máa fún ọ ní nọ́mbà. Bẹ́ẹ̀ ni, ó ní booking number. Booking number wà. Ok. Ó dáa, ó fi di pé akadì lè ètò ńlẹ̀. Ẹ bá ń dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti parting shot. Ẹ ṣeun adúpẹ́. Orúkọ mi ò yí padà, Olúwagbémiga lórúkọ tèmi jẹ́. Mo jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá ilé-iṣẹ́ OEA Herbs and Short Spices. Gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tàbí tí ẹ bá ti mọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, oògùn ìbílẹ̀ ni ohun tí àwa fi ń ṣe ọmọ aráyé lóore. Ẹ ṣeun adúpẹ́. Kò ní jù bá lọ fún tàkó yìí. Ọlákúnlé Fásùgbà ló kọ mi o. Ire o. Ìwúre ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é ṣá. Tọdún yìí tó ti wọlé dé o.
ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹ̀rímù tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́lẹ̀ ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one on one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èèṣẹ́. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.